A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum jọ̀mọ́ yali muslimina wali muslimat. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin ní ìkẹ́tì ọlá àti ọlà. Èyí ni àdúà tí ó yẹ kí a máa ṣe kí a tó wọ ilé ìwẹ̀ tàbí ilé ìgbọ̀nsẹ̀ ní ìgbà gbogbo. Please find the enclosed prayer for entering the toilet or bathroom. Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith. Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith. Allahumma a'udhu bika minal khubuthi wal khaba'ith. Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith. O Allah, I seek refuge with you from the bad evil jinns and the evil doers. Ọlọ́run mi ò, mo wá ìṣọ́ ní ọwọ́ rẹ. Gbà mí lọ́wọ́ àwọn àlìjọ̀nú burúkú àti àwọn aṣebi. Gufaranak, Gufaranak, Gufaranak. I ask you for forgiveness. Mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní ọwọ́ rẹ.